الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين، نبينا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع مسلكه إلى يوم الدين. أما بعد، أقول فالله سبحانه وتعالى أتركاتك فنبي محمد صلى الله عليه وسلم إكيات الله أنت أتوقع من النبي نكاكم بارا عليه أتعى الصحابة عليه àtìgbà wọn tó wá ń tọ́jú ànábì Muhammad sallallahu alayhi wa sallam títí jọjọ́ mi al-qiyamah. Eléyìí ni ìtẹ̀síwájú mi ìdánilẹ́kọ̀ọ́ yìí tá ń ṣàlàyé fúnra wa tírà Tawhid al-Muyassar. A ti bá àlàyé náà débi ojú ewé ẹlẹ́ẹ̀kẹtàlélógún. Àfáàní amthilatun ala ash-shirk al-akbar wal-asghar. Eléyìí ni àwọn àpèjúwe tó wà fún ẹbọ ńlá àti ẹbọ kékeré. A ṣàlàyé fúnra wa pé àti ẹbọ ńlá ni àti ẹbọ kékeré ni, kò sí èyí tí Allah subhanahu wa ta'ala yọ́nú sínú méjèèjì. Ṣùgbọ́n látàrí pé ìkánjú kan lọ bí ṣẹ̀ríà ìṣàlàyé ẹ̀ fúnra wa, òun náà la fi ń ṣàlàyé ẹ̀ fúnra wa. Kọ́lọ̀ kó ṣọ́ èmi àtẹ̀yin kúrò níbi ẹbọ. Àfáàní amthilatu ala shirk al-akbar. Nínú àwọn àpèjúwe tó wà fún ẹbọ ńláńlá, òun náà ni pé alákọ̀ọ́kọ́ ni pé shirkun akbarun jali. Nínú ẹbọ ńláńlá tá à ń sọ yìí, ó ń bẹ nínú rẹ̀ tó yẹ sí pé tó fojú hàn, tó yẹ sí pé a máa tètè rí i pé ẹbọ ni eré. Nínú ọwọ́ àpèjúwe rẹ̀, òun náà ni adh-dhabhu li ghayrillah. Òun náà ni kí ẹ máa pa nǹkan fún nǹkan míì tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. Torí pé ìpa nǹkan ìdún nǹkan rí nínú ìjọsìn ni àkíyí ń ṣe fẹ́ nìkankan àfọlọ́wọ́ subhanahu wa ta'ala. Lọ́wọ́ bá fi sọ ọ́ Muhammad sallallahu alaihi wasallam ní suratul Baqarah wọn kà suratul Kawthar. Ọlọ́run bá ní pé fasalli li rabbika. Ọlọ́run ní pé ìwà ànábì fasalli li rabbika, kí òun fọlọ́run ọba rẹ̀ wanhar, kó o sì dúró. Tí lè bá ń túmọ̀ sí nǹkan kan, ó túmọ̀ sí pé ká máa dún nǹkan rí ìjọsìn ni. Ẹ wá ká kíyèsí ẹ̀yin ọmọ ẹ̀yà mi, ẹ̀yà kíyèsí, ẹ̀jẹ̀ aṣọ fún ara ni wa, ẹ̀jẹ̀ àjọbára wa sòótọ́ ọ̀rọ̀. Tàbá délùú wa nílùú Nàìjíríà, ọ̀pọ̀lọpọ̀ àwọn páàkì wa, ọ̀pọ̀lọpọ̀ láwọn àyè tó pamọ́ la máa rí tó máa gbé nǹkan kalẹ̀ síbẹ̀. Wọn aláwọn ń ṣe ògún, wọn á máa dú ẹran, wọn á máa pa ajá, wọn á máa pa nǹkan, wọn dú nǹkan fún nǹkan tó gbé kalẹ̀. Eléyìí ẹbọ ni tó yẹ ká kíyèsí. Tọ́wá wádìí àwọn tó ń ṣe ń bẹ̀ orúkọ ìsìláàmù lọ́pọ̀lọpọ̀ wọn gbé sórí. Eléyìí ẹbọ ni tí wọ́n ń ba ìsìláàmù ẹni jẹ́ ni. Sọ ẹ jẹ́ ká gbìyànjú ká ṣọ́ra kúrò níbi irú nǹkan báyìí. Nínú àwọn àpèjúwe ẹbọ ńláńlá tó fojú hàn, òun náà ni an-nadhru li ghayrillah. Òun náà ni pé ká sọ wípé tí o bá ṣe nǹkan kan báyìí, máa fi nǹkan báyìí fún ọ. Nínú àwọn kíní yìí ìjọsìn ni tọ́lọ́run subhanahu wa ta'ala máa ń ṣe fún, gẹ́gẹ́ bí kí ẹni kí wọ́n Ọlọ́run tó bá fún mi lálàáfíà, máa gbààwẹ̀ ọjọ́ mẹ́ta fún ẹ. Eléyìí ìjọsìn ni tó yẹ kí dandan ni kéèyàn mú ṣẹ. Tá bá ti wá lọ ń ṣe nǹkan báyìí fún nǹkan míì tọ́lọ́run subhanahu wa ta'ala, a ti ń gbé ìjọsìn Ọlọ́run bá fún nǹkan míì nìyẹn. Nínú àwọn àpèjúwe tó wà fún ẹbọ ńlá, òun náà ni al-istighathatu bi ghayrillah. Òun náà ni ká máa wá ìrànlọ́wọ́, ká máa wá okùnfà kan látọ̀dọ̀ ẹlòmíì tó wà sọ́lọ́run subhanahu wa ta'ala. Torí Ọlọ́run subhanahu wa ta'ala la máa ń wá lórí ìrànlọ́wọ́, la máa ń wá lẹ́yìn tí máa ń ṣe nǹkan fún ni. Gbogbo àwọn nǹkan tá a dárúkọ yìí, nínú àwọn ìran ẹbọ ńlá tó yẹ sí kó pamọ́ ní tó yẹ kí àti ẹ̀ka gbìyànjú ká jìnà sí. Nínú àwọn ìran ẹlẹ́ẹ̀kejì, nínú àwọn ìran ẹbọ ńlá ṣùgbọ́n pamọ́ ń tiẹ̀ tó yẹ sí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè mọ́ ètè fura sí. Àfáà ní pé mithlu shirkil munafiqina wa riya'ihim. Òun náà ni ẹbọ táwọn mùnáfìkì kó sí àti kárìmí wọn. Eléyìí tó túmọ̀ sí kẹwàá àwọn mùnáfìkì ọ̀pọ̀lọpọ̀ lẹ́lòmíì kan ti ṣe mùnáfìkì tí ó mọ̀, àmọ́ lóhun mùsùlùmí lòun, àmọ́ tó ọ̀pọ̀ àwọn sọ̀rọ̀ ní mùsùlùmí lòun, ṣùgbọ́n tó wá ti wá dọ́dọ̀ àwọn tán ń ṣẹbọ, inú nǹkan tó gbà sínú náà ni pé òun wà pẹ̀lú àwọn tí wọ́n ń ṣẹbọ ni. Ṣùgbọ́n níta ìsìláàmù la máa fi hàn. Eléyìí nínú àwọn ìran ẹbọ ńlá tó yẹ kéèyàn gbìyànjú láti jìnà sí ni. Nínú àpèjúwe tó tún mú àwọn náà ni khawfu sirr wa huwa khawfu ghayrillahi fima la yaqdiru alayhi illa Allah. Òun náà ni kéèyàn ní ìbẹ̀rù sínú tó yẹ sí pé ìbẹ̀rù tá a wá ní nínú nǹkan tó yẹ sí pé ẹnìkankan ò ní kápá lé lórí àfọlọ́run subhanahu wa ta'ala ni. Lápèjúwe tá a bá wò lu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kódà ẹlòmíì wí tọ́lọ́run subhanahu wa ta'ala ṣàánú rẹ̀ dé, Ọlọ́run bá ní kọ́ rẹ̀ jí sí tó ń ṣe business tó ń kówó jọ, Ọlọ́run bá ní kó rí ibi kówó jọ tán, tó wá kówó jọ tán, àmọ́ á bẹ̀rù pé owó yìí mọ̀ lé lọ, owó yìí mọ̀ láti wá lọ tọ ara rẹ̀ bọ wàhálà, àmọ́ wá lọ ṣe bọ́ sọ́lọ́run subhanahu wa ta'ala. Ọlọ́run tó ṣòro fún ẹ tó yẹ sí pé ó ṣògùn tó fi rí, ṣọ́lọ́run bá yóò lè fìfẹ́ ẹ̀ṣọ́ wà tówó rẹ ni.
gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ inú tẹ́sí pọ́lọ́run wá ṣọmọ fún àtúmọ̀ níbẹ̀rù láti fi àwọn ẹnìkan lè gbọmọ yìí lọ́wọ́ òun a máa lọ fi ṣẹbọ sọ́nà subhanahu wa ta'ala eléyìí nínú àwọn ẹ̀rọ ẹbọ tó yẹ kó pamọ́ ní tó dẹ̀ kẹ́ ẹbọ ńlá tó yẹ kémi àti ẹ kí á jìnà sí. àfáàní àmúṣúlá tó wà láṣẹ shirkil asghar ẹ wàá rí àpèjúwe lórí ẹbọ tó jẹ́ ẹbọ kékeré. àfáàní shirku asghar jaliyun ìwọ̀n ẹbọ tó jẹ́ ẹbọ kékeré tó yẹ sí pé ó hàn òun náà ni alhalfu bi ghayrillah òun náà ni kí ẹ mọ búra pẹ̀lú nǹkan míì tó àwọn sọ́nà subhanahu wa ta'ala. eléyìí ọlọ́run bá nìkan la máa ń fi búra tọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ayẹ̀ lónìí àwọn ní kí mo fi bàbá mi búra wò tí n bá ṣe kinní kan so kí n fi ẹlòmíì búra ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan òṣèlú wọn fi ń búra. nínú rẹ̀ òun náà ni qawlu ma sha Allahu wa shi'ta òun náà ni ọ̀tá yẹn máa sọ pé tọ́lọ́run bá fẹ́ tẹ́yìn náà bá fẹ́ ni eléyà kì í sọ bẹ́ẹ̀ tọ́lọ́run bá subhanahu wa ta'ala nìkan bá fẹ́ la máa ń sọ kì í tọ́lọ́run bá fẹ́ tẹ́yìn náà bá fẹ́ ọlọ́run bá nìkan ni a máa ń fi ìfẹ́ rẹ̀ rí nǹkan ṣe. nínú rẹ̀ òun náà ni kí a sọ pé lọ́lọ́láhù wà fúlàn òun náà ni kí a sọ pé tó bá kí ń ṣe ọlọ́ọ̀lọ́run ni àti ọlá lágbájá kan ni eléyìí kò yẹ ká sọ bẹ́ẹ̀ tó bá kí ń ṣe ọlá ọlọ́run ni àti wípé ọlọ́run tó wá lo ẹlòmíì ní ẹ̀yìn náà ní sábàbí òun la máa ń sọ àkín ní pé tó wà kí ń ṣe ọlọ́run àtẹ̀yìn àkí ń gbé èèyàn papọ̀ mọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala eléyìí nǹkan tó yẹ kébì àti ẹ kí a jìnà sí ni. nínú àwọn inú ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìrìn ẹbọ yékè òun náà ni shirkun asghar khafi òun náà ni ìrìn ẹbọ tó jẹ́ ẹbọ yékè tó ti kó pamọ́. àfáwa ní pé nínú rẹ̀ òun náà ni yasiru riya òun náà ni kí ẹ máa ṣe kárí mi ẹni tó ń kírun tó ń ṣe kárí mi ẹni tó ń gbà gbogbo àwọn iṣẹ́ olóore tó bá ti ń ṣe tó bá ń ṣe kárí mi eléyìí nínú àwọn ìran ẹbọ kékeré ni. nínú rẹ̀ ni àpéyàwó òun náà ni kí ẹ máa ṣe èyí tó yẹ sí pé ó fẹ́ gbajúmọ̀ láàrin ilẹ̀ wa sílẹ̀ Yorùbá èmi àwọn ọlọ́bì kan á fẹsẹ̀ kọ ní káàmù ìfẹsẹ̀ kọ yìí àjẹsíkiri tí mò ń lọ ní da nìyẹn eléyìí nínú àwọn ìran péyàrọ̀ ni nínú àwọn ìran ẹbọ kéékèèké tó yẹ sí pé ó yẹ ká gbìyànjú ká jìnà sí ni tó yẹ sí pé àwọn nǹkan yìí nǹkan tó léwu ni tó yẹ sí pé ó máa ń fa ìbínú Ọlọ́run subhanahu wa ta'ala kọ́lọ́run kó ṣọ́ wa kúrò níbi ẹbọ. àfáwa ní pé nínú àdúrà tá a lè máa ṣe tó yẹ sí pé tọ́lọ́run lè fi ṣọ́ wa kúrò níbi ẹbọ hadisi Abu Musa ni ó gba hadisi yìí wá ó dẹ̀ yẹ sí pé a rí inú ọ̀gọ̀rọ̀ àwọn àfáà tó ń sọ pé hadisi yìí ò lálàáfíà ṣùgbọ́n nínú àwọn tó ń sọ pé hadisi yìí lálàáfíà òun náà ni Imam al-Albani gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Imam Abdulaziz bin Baz rahimahumullahu ta'ala kọ́lọ́kọ́ wa ní kí àwọn méjèèjì àwọn ní hadisi yìí àwọn òrí nǹkan tí ó burú mẹ́ hadisi Imam Ahmad ni wọ́n gbé jáde wọ́n ní pé àbúrò sọ pé khatabana Rasulullah sallallahu alaihi wasallam ó yà nábì wa sọ̀rọ̀ ní ọjọ́ kan faqala ayu annas ó ní ẹ̀yọ́ mi ẹ̀dẹ́ nìyẹn ittaqu hadha ash-shirk ẹbẹ̀rù ẹbọ yìí fa innahu akhfa min dabibin naml torí pé wọ́n ṣe rí ẹbọ tẹ́ rí yìí ó pamọ́ débi jẹ́ pé ó pamọ́ bí kòkòrò tó wà lórí kòkòrò kékeré tó wà lónú ilẹ̀ ńlẹ̀ lọ ni. sọ wá ní kí inú àdúrà tẹ̀lé wọn ṣe òun náà ni allahumma inna na'udhu bika an nushrika bika shay'an na'lamuhu wa nastaghfiruka lima la na'lamuhu. àdúrà yẹn ká tún gbọ́ sí wọn náà pé allahumma inna na'udhu bika an nushrika bika shay'an na'lamuhu wa nastaghfiruka lima la na'lamuhu. ìtumọ̀ rẹ̀ náà kí wọ́n lọ́wọ́ bá àwa oníṣọ́ kúrò níbi ẹbọ tó yẹ pé a máa ṣe ká ṣe ẹbọ níbi nǹkan kan tó yẹ sí pé a mọ̀ bẹ́ẹ̀ ni a tún wá foríjì ìwọ Ọlọ́run bá subhanahu wa ta'ala níbi èyí tó yẹ sí pé a mọ̀. eléyìí ní ṣókí níbi àlàyé ojú ewé eléyìí a tún máa tẹ̀síwájú níbi àlàyé tírà yìí Ọlọ́run bá subhanahu wa ta'ala kó ṣọ́ èmi àtẹ̀yin kúrò níbi ẹbọ kó ṣe wá lọ́kàn nínú àwọn tó yẹ pé a pàdé Ọlọ́run bá subhanahu wa ta'ala pẹ̀lú tawhid kó wá ṣe wá lọ́kàn nínú àwọn tí a jèrè àlùjánnà onídẹ̀ra subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.